adúpẹ́ fún Ọlọ́run lọ́rọ̀ ọba tí ó sọ wá di jímọ̀ àti tòní a ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad ẹ̀mìn gbọ́mẹ̀ lápọ̀lé èyí tí a sọ nínú kútùbà alákọ̀ọ́kọ́ náà ni ìdánilẹ́kọ̀ọ́ Al-Qur'an èyí tó ṣe fún èmi àti ìwọ lórí wípé kìí sí gbogbo tí a bá ti ń wí ń pa èèyàn lè mọ́ gbàgbọ́ ó ti ẹ̀wà tó mùsùlùmí kọ̀tọ̀ sí mùsùlùmí kọ́lẹ́ pé tí a ti ń sọ ń pa ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lọ́sọ̀ kíbẹ̀ náà ní nǹkan burú kọ̀tọ̀ pàápàá ọ̀rọ̀ ti mọ́lé yìí Al-Qur'an ló kọ́ alẹ́kọ̀ọ́ ilé yìí wọ́n máa pé gbogbo tí a ti ń sọ ń pa ọmọ ìyá rẹ̀ mùsùlùmí láì dá lọ́ àwọn àgbàgbọ́ ló mọ̀ pé ó ti abájọ́ tí bó ti rí àánú tí ó sójú ẹ ayọ̀ Ọlọ́run o gbogbo alá àti mọ́ tí wọ́n ń pè ní hadithul ifk ìtàtọ̀ gùn ní nípa àwọn tí wọ́n dẹ̀dẹ̀ àparọ́ mọ́ ìyàwó Aisha radhiyallahu ta'ala anha tọ́lùkọ́ àrìn sọ fún anúsọ́tù náà ẹ̀kọ́ tọ́lọ̀ bá kọ́ wá ń bẹ̀ ní fíkà náà múlò níbàmú in tí ń lọ ní ọjọ́ mẹ́ta yìí táwọn aláìgbàgbọ́ tí wọ́n máa parọ́ fún ọmọ parọ́ máa ẹni Ọlọ́run wọ́n parọ́ máa wọn mùsùlùmí kó lè bá jẹ́ pé wọ́n lè yí wọn padà lójú àwọn èèyàn kó lè bá jẹ́ wípé wọ́n lè sọ àwọn àfáà tí a dúró tọ́lọ́run wọ́n lè sọ di ẹni tí ó ní ìdíjì lọ́dọ̀ àwọn èèyàn má ẹmọ yá mi inú ètè àwọn ọ̀tá ní inú ètè àwọn ṣẹ̀yàtìn ní tí wọ́n fẹ́ kọjá wípé àfẹ́ ẹni Ọlọ́run kan wọ́n sọ dẹ̀ tí ó ní ìdíjì láwùjọ mọ́ wọ́n àparọ́ ma wọ́n wí nǹkan tí ó dá sí lẹ́sẹ̀ wọ́n bà ló kọjẹ́ ẹmọ ìyá mi tó bá jẹ́ páwọn àfáà bá bàjẹ́ kìí ṣe gbogbo àfáà ló bàjẹ́ o tó jẹ́ páwọn mùsùlùmí bàjẹ́ kìí ṣe mùsùlùmí ló bàjẹ́ o àwọn ẹni Ọlọ́run sì ń bẹ tọ́pọ̀ àwọn tí ó dá kéré ọ̀rọ̀ tó bọ̀ wá sí Al-Qur'an wá tó wọ́n wá kọ́ alẹ́kọ̀ọ́ tó pọ̀ wípé ó ní láwọ́lá lálọ́wọ́ sọ́tù náà áyà 12 وقال صحيح لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين لولا إذ سمعتموه ntí ẹ bá dáa fẹ́yin mùsùlùmí bí mọ́mìnì lè pẹ̀rẹ̀ ayé ntí ẹ bá dáa fún yín لولا إذ سمعتموه ntí ẹ bá dáa fẹ́yin mùsùlùmí ẹ̀yin mọ́mìnì tẹ́ẹ̀lẹ́ gbọ́lọ́hun gbọ́ ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين ǹjẹ́ bá dáa fún yín tí bá wá gbé ìròyìn burú bá yín pé afáàlámọ́rí ẹlẹ́bọ̀mọ́ní afáàlámọ́rí ó sì náà ní tó sì fojú ẹ̀ rí Al-Qur'an sọ pé tọ́ sí ọ tó dáa fún ọ kó lérò kó fi wéra rẹ̀ wò pé sí wọ̀jú sí náà tí wọ́n jẹ́lẹ́bọ wọ́n tó yọ tí jẹ́ pé tí máa wípé fún wọn tó wò sí sínú tó ṣẹbọ tó ṣàìdá tí wọ́n bá wá pàtẹ́ bá dẹ́dàparọ́ mọ́ wọ́n bọ̀ ní jẹ́ ó bínú bẹ́ẹ̀ náà ló ti wá bínú tí wọ́n bá sọ ń pọmọ ìyá rẹ̀ mùsùlùmí kan wípé ẹni burú mọ̀ ní ẹlẹ́bọ mọ̀ ní ó sì náà mọ̀ ní ó bàjẹ́ báyìí mọ̀ ní lọ́wọ́lá ìdísẹ̀mí tó mú ẹ bá jẹ́ mùsùlùmí òdodo ẹ bá jẹ́ mùmínì tòótọ́ fọ́lọ́run nítorí gbọ́ ìròyìn tí wọ́n ń sọ ń pọ̀ ọmọ ìyá rẹ̀ mùmínì lọ́nà tí ó dá ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين ó lérò tó dá sí ní pípẹ́ àlámọ́lá òṣùlùmí kò jẹ́ sí rú ẹ̀ kọ́kọ́ ní èmì tó dá ó ń gbọ́ fi wẹ́rẹ́ pé òye sẹni burú wọ́n sáà máa sọ̀rọ̀ ẹ nìkan pẹ́ ní burú ní tí ó àgbàgbọ́ ọgbọ́dọ̀ lẹ́mì tó dá sí pé kìí yàn bẹ́ẹ̀ Ibn Kathir ó ní lawla qasu hadha al-kalam ala anfusihim ọ̀rọ̀ tí wọ́n sọ láì dá nípa èèyàn ìbá fi wéra wọn náà wo ọ̀rọ̀ táwọn tí ẹyọ wọ́n bọ́ sínú wàhálà yìí tí wọ́n fi wéra wọn wò ní wọ́n mọ̀ pé ìyàwó Aisha kò jẹ́ sẹ́rùn tí wọ́n wí wọ́n tọ́ wá ń gbọ́npa mùsùlùmí kan táwọn ẹni burú sọ pé ẹ̀yin àfáà rẹ̀ kún sẹ́rù nǹkan báyìí àfáà alámọ́ní sí nǹkan báyìí tí ó sì ṣe
wọ́n mùsùlùmí fọ́rọ̀ gbà pé ò sí ẹni tó kàwọ́ ní pé àmùsùlùmí àmàmùrú mọ́ o tó ipò tí ma burú mọ́ tẹ́lẹ̀ ní àhán ọ̀dàkẹ́ ẹnu ẹ ọmọ tó tí ma burú mọ́ mọ̀mìnì ọ̀dàkẹ́ ẹnu pé àmọ́ ní o ń tọ́ fẹ́ sọ́n parẹ̀ yìí àwọn ò lè gbàgbọ́ títà fi rí àròjàrí tó lágbára ilé ìwà mọ̀mìnì nù o mọ̀mìnì ẹ̀sẹ̀ tó kọ́ máa gbé ogun kápá ó sì gbàgbọ́ bẹ́yà ọmọ ní sáwọn láàrín ní sáwọn ilé àní sáwọn akílẹ̀ kan ní ó ti òmùgọ̀ ní òmùgọ̀ ní tó ń pé máa gbàgbọ́ nǹkan gbọ́ wọ́n wí tí ọ̀dá fún ọmọ ìyá rẹ̀ pé àbẹ́ẹ̀ ni mo ti rí nànú tí ọdún ló sojú ẹ alùkọ́rùn ti sí àmọ́ sí irú ẹ o mọ̀mìnì gidi tí ó bá rí di ọ̀rọ̀ tí ó bá rí àròjàrí tó lágbára kí sí kúrò sọ fún náà gbàgbọ́ o lọ́wọ́lá ìdísẹ̀mí tó mú in tó dáa fẹ́yìn mọ́mìnì nígbàtẹ́ bá ń gbọ́n tí ó ń sọ ń pa mọ́mìnì ẹgbẹ́ ẹ̀yìn láì dáa tẹ́ẹ̀sì máa burú mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gọ́nà lè mọ́mìnì nàwálé mọ́mìnà tù yàrùn fúsìhì mú káyírọ́ ní kọjẹ́ pẹ́yìn mọ́mìnì ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin tẹ́ gbọ́lọ́ ń gbọ́ ẹ máa lẹ́mì tó dáa ẹ máa lérò tó dáa síra yín pàkọ́lù àdà ìfún mọ̀bí nígbà sọ pé eléyìí irọ́ tó fojú hàn ní o afáàlámarí àwọn ọ̀mẹ́mẹ́ ní ibúrú o abálámarí àìní ọlọ́run ní tàwọn mọ̀ sí o nítorí kí mọ̀mí náà máa sẹ́nu síbẹ̀ àní lónìí ìdí ẹ̀mọ̀ yá mi mọ̀mí ní ẹgbẹ́ ìdọ́ tó máa pẹ́ àlábájọ náà ọmọ gbọ́ ọmọ wọ ìjábò kiri ọmọ wílà àríkan kiri ayọ̀ ọlọ́run àgbáyé sọ̀rọ̀ tó pọ̀ mbé eléyìí nígbà tó di ó sọ̀rọ̀ lọ́dí pé yàá ètò kó mọ̀ lọ o àwọn tàúdú lè mẹ́sìlè yìí abàdá ọlọ́ọ̀bá ń kìlọ̀ fún yín ẹ má padà rẹ̀ mọ́ tó mọ́ ọ̀rọ̀ tí ọ̀dá sí mùsùlùmí ọ̀rọ̀ tí ọ̀dọ́ lójú ó ti máa gbàgbọ́ ó ti máa gbé kiri ààrùn pé yàídò kan mọ̀ lọ́rù wà sí wọ́n bá ń ṣe é fún yìí a ń tàúdú lè mẹ́sìlì yìí àbàdá ẹmọ́ padà rẹ̀ mọ́ láíláí ẹ̀yìn kún tó mọ́ mẹ́ni pàdíkẹ́ mọ́ mẹ́ni gidi ní òmìnir gba gbogbo ọ̀rọ̀ gbọ́ òmìnir máa wádìí wọ́n sọ báyìí paramọ́ ní sí bẹ́ẹ̀ níbi tí ọ̀bá ti rí bẹ́ẹ̀ dẹ́kẹ̀ẹ́nu ẹ tí ọ̀bá ti rí pé ó ti serú nǹkan bẹ́ẹ̀ tẹ́tẹ́lẹ̀ dẹ́kẹ̀ẹ́nu rẹ lọ́wọ́ kọ́ sàánú wa ọ̀rọ̀ tó aṣọ yóò tí mo tọ́ sí láẹ́ ẹni tó ẹ̀ta yìí ọ jẹ́kọ̀ fún kálukú wọ́n ma gba tí ò tí ìdá olójú ẹ̀dẹ̀kẹ́ bá máa sọ kẹ́ni rò dùn lórí ẹ̀ gbà pé sí mọ́mì ní sọ parẹ̀ àwọn ọmọ burú mọ̀ kí ṣe ní burú ẹni ọlọ́run ni ó sì wọ́pọ̀ tẹ́lẹ̀mí ó ti yọ́kẹ̀rí obìnrin kan lásán pé sáwọn obìnrin mùsùlùmí pé sáwọn obìnrin sẹ́kẹ̀ dàbò orun borí lásán àwọn obìnrin sì náà ẹ̀yí tó kó mọ̀ lọ an tàúdú lè mẹ́sìlì yìí àbàdá sọ́ra rẹ̀ mọ́jẹ̀nù rẹ̀ ó kọ́gbọ́ mọ́jẹ̀nù rẹ̀ ó sẹ́nu mọ́jẹ̀kẹ́nù rẹ̀ ó sọ ọ́ dẹni ìbínú síwájú ọlọ́run ọ̀rọ̀ ìmọ̀ gbé èèyàn gáwájú ọlọ́run ọ̀rọ̀ ìmọ̀ sọ èèyàn di ẹni tí ó parẹ́ láyé tí ò ní jásù sí jáde kìámà ọ̀rọ̀ ní ó ìjà dákẹ́nu wa ká máa sọ tó bá dá tí ó dá ká máa sọ ọmọ lọ́sànú wa اللهم صل على الاسلام والمسلمين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شؤوننا كلها ولا تكلنا لنا انفسنا طرفة عين